Lateef Adédìméjì lórúkọ mi, ẹ̀yin èèyàn mi nílé lóko lájò, ìròyìn ayọ̀ ni mo mú wá fún yín, ṣé mo bó ṣe ń lọ. Red TV ni mo fẹ́ bá yín sọ̀rọ̀ nípa ẹ̀, àti ní oríṣiríṣi àwọn nǹkan aládùn tí à ń gbébọ̀ lórí YouTube channel wa tó jẹ́ pé tẹ́ ẹ bá ń rí wọn, ẹ̀yin náà máa dunnú pé nǹkan tí mo subscribe fún yìí nǹkan gidi ni. Kí ló ń dúró ṣe? Ó yá gbéra lọ subscribe sí YouTube channel wa kó dẹ̀ turn post notification ẹ̀ on nítorí pé kí ni o àwọn aládùn ó ń bọ̀ lórí YouTube. Bọ̀rọ̀ kìíní tẹ̀ ń wò ó ń bọ̀ lórí YouTube pẹ̀lú àwọn ìdárayá gidi ó ń bọ̀ lórí YouTube. Má gọra ẹ o, èmi Lateef Adédìméjì, I am a part of this ni mo ṣe ń sọ fún yín wípé go and subscribe now and put on your notification kẹ́ ẹ lè mọ̀ tá a bá ti post àwọn ohun mèremère míì. Kí ló ń dúró ṣe? Gbéra kó lọ subscribe kó dẹ̀ turn post notification ẹ̀, ìyanu máa ṣẹlẹ̀. Bless you. Àwọn aládùn rẹ̀ o kílẹ̀ ti wí. Àwọn aládùn ilé olóyin mọ́mọ́ ilé tó gbayì tó tún rẹwà bàbá màmá bébí bọ̀bọ̀ ṣẹ́ṣẹ́ṣẹ́ṣẹ́ bò ẹ dákun ẹ fi kalẹ̀ sí àwọn aládùn rẹ̀ o. Àwọn aládùn rẹ̀ o àwọn aládùn rẹ̀ o àwọn aládùn kájọ máa ṣeré o ṣẹ́ṣkẹ́ṣkẹ́ àwọn aládùn rẹ̀ o. Sister lè dáhùn náà. Mo ṣe máa ń ṣe ní ìwọ̀n gbọ́ ọdún mélòó kan fẹ́ fi múra. Sister. má bínú wọn náà mọ bí ọ̀rọ̀ tẹ̀yìn ó mọ̀ pé tẹ̀yìn bá ń lọ sí pátí tó bá dì pé wọ́n máa bẹ̀rẹ̀ sí ní kọrin tí gbogbo àwọn kìíní yóò bá dúró náà kò dá tó máa bẹ̀rẹ̀ sí ní ò ṣé jàre ọkọ mi tó máa bẹ̀rẹ̀ orí ó jẹ́ àjẹyó. ẹ̀wọ̀n sísá mi ọ̀rẹ́ mi ó tún dì lọ gẹ́gẹ́. mi láìpẹ́ ọ̀rẹ́ mi máa ń jẹ́ máa lọ ẹ̀wò time ti lọ. ṣé kò sí mọ́. kí ló dé? sísá kí ló ṣe yín? kíní tún dé ó dé. kí ni kan náà? ìgbẹ́. sísá kí ló dé tẹ́bí ṣe báyìí náà ṣé bíbí ẹ̀ náà lẹ́wà látẹ̀ nǹkan tí mo fi ń pè é. irọ́ kò rí bẹ́ẹ̀ ibẹ̀ yìí náà lè ń fún mi lóúnjẹ èmi ò dẹ̀ mọ nǹkan tí mò ń jẹ tó fi jẹ́ pé mi nìkan ni mò ń tọ́ílẹ̀tì láàrin gbogbo yín. ẹ̀bọ̀ sísá mi ìgbà tẹ́yìn náà ti mọ̀ pé inú yóò bá gbogbo oúnjẹ tó fi yín mu ẹ̀ẹ́dẹ̀ filẹ̀ ẹ̀ẹ́dẹ̀ bèrè nǹkan mi tó bá yín mu. ṣé bóun ni gbogbo wa dẹ̀ ń jẹ tí nǹkan kò ṣe yín tó jẹ́ pé mi nìkan ṣe mi ò dẹ̀ sí gbára láti lè mọ̀ yí pé Ọlájùmọ̀kẹ́ yín fún mi lóògùn jẹ. àwọn náà ló ti dé bá yín. ìgbà mélòó wá ni mo ṣe fẹ́ gbọ̀nsẹ̀. ẹ wò sísá mi fẹkàn tẹ́lẹ̀ kò yẹ kò di dandan pé ká jọ lọ ọ̀rẹ́ mi ló ń ṣe pati sáńsọ ó yẹ kí n ti débẹ̀ èmi máa já yín lẹ̀ o. ṣé wọ́n máàkì rẹ́gísítà bẹ́ẹ̀ ni àbí gbà mí kẹ́ ìgbà tó ṣe pé bóyá tá a bá débẹ̀ wọ́n máa máàkì ẹ̀ wípé òkè adé làárọ̀ o ọ̀sán ládé tàbálẹ̀ o tá a bá débẹ̀ tá a bá yọ pẹ̀lú gbogbo bí wọn náà ṣe káyà lẹ́yìn òun àwọn ọlọ́mọ máa wò náà ṣe bí nǹkan tí wọ́n fi pàtí ṣe náà nìyẹn. sísá mi yẹn tẹ́tọ́ èmi máa já yín lẹ̀ lèmi mọ̀ máa já yín lẹ̀ mi lè dúró dé yín. Fọláṣadé o máa já èmi sílẹ̀. máa já yín lẹ̀ wọn bí bàbá ẹ rí dáàdì ẹ tó bí mi ìyá tó bí mi ò lẹ́nu kò gbẹ́nu ẹ láti sọ yìí pé ìwọ máa já èmi sílẹ̀ ó máa já mi lọ sílẹ̀ sí patí tí mo ti múra ẹ̀ patí tí mo ti dìyànyán tí mo ti múra òdì kúkú dì kàkà ni wọ́n sọ pé wọ́n máa já èmi sílẹ̀ wọ́n tí ì bí ẹrẹ. ṣé tẹ́tà bá débẹ̀ wọ́n máa ní èèyàn kan ló débẹ̀ láàárọ̀ máa fi báàgì gbá wọ lójú tàbí kí ló ń ṣe kí ló kọ́ inú ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ méjì sọ̀rọ̀ aláǹlọ patí mélòó ló lọ rí láyé ẹ̀ nígbà tí wọ́n ti bí ẹ sáyé ìdíọ́lì shut up. èmi lọ èmi wá já yín lẹ̀ tó bá ti yá kẹgbẹ́ káàbù kẹwàá bá mi bẹ̀. no má jọ má bínú àbúrò mi sórí mo ti múra patí yẹn gbogbo ojú nǹkan jẹ́ nǹkan gbọ̀nsẹ̀ náà ni kò ní pẹ́ jẹ́ sáré ṣe. Mọ́mí wọ́n ní wọ́n pè yín dá mọ́mí sista yín ni wọ́n jẹ́ but kò yẹ kó máa treat yín báyìí náà ẹ kì í ṣe ọmọ kékeré mọ́ mọ́mí ẹ wò mí I am your son mo ti ju 20 ọdún lọ náà
ẹ lè jẹ́ kí sister yín máa treat yín báyẹn kí n ṣe ọmọ kékeré ok ṣé tí dáàdì bá wà nílé báyìí ṣé wọ́n máa gbà kó máa bá yín sọ̀rọ̀ báyẹn I should stand like that I am your son I should be the man of this house ẹ lọ sí pàtì yẹn ẹ jáde ẹ já wọn sílẹ̀ ẹ fi wọn sílẹ̀ kẹ́ lọ I should be this running this home yes do it it is disrespectful but it is possible yes. Oh, it is possible. Fọláṣadé má bínú. Ìyá ẹ̀dá. Èwo ni wọ́n mà? Ìyá mélòó ló bí ẹ? Ìyá mi náà lẹ́yìn náà mà. Èmi ìyá ẹ̀. Èmi ìyá tiẹ̀. Ṣé èmi gẹ́ni tó lè bírú ẹ lọ́mọ ni? Tí n bá bí ẹ má ti nà ẹ́ padà nù. Má bínú wa. Ìyá ẹ̀dá jọ. Wọ́n ti lọ nígbà tẹ́yìn lọ gbọ̀nsẹ̀. Ìyá ẹ̀ ṣe kí ni? Àti ìgbà tẹ́yìn lọ gbọ̀nsẹ̀ wọ́ jáde. Fọláṣadé já mi lẹ̀. Ó dàbẹ̀. Mọ́mí ẹ̀rọ dà. Ọjọ́ bẹ́ẹ̀ mi ò rí mọ́tò. Junior. Má. Ìyá ẹ̀ já mi lẹ̀. Mọ́mí ẹ ní sùúrù. Wọ́n ò bí rẹ̀. Èmi ni mo sọ bẹ́ẹ̀. Wọ́n ò bí ìyá rẹ̀ kó já mi sílẹ̀. Nípa títí mo ti sọ fáwọn èèyàn wípé kó pàdé mi bẹ̀ ni ìyá ẹ̀ já mi sílẹ̀. Ṣé Fọláṣadé ti rí kan mi tó gbọ́kànlé tàbí tó gbójúlé ni? Lẹ́yìn èmi tí mo pè é wípé kó wálé ayé wípé ilé ayé dùn kí Fọláṣadé wá jẹun ní Fọláṣadé já mi sílẹ̀. Ọlọ́ ti pàtí lẹ́yìn mi. Junior. Dìde. Dìde lé mọ́tò mu. Mi ò mọ ibi tó lọ. Má fọ́ kí ni mo lọ. Má tó lọ lẹ́yìn mi. Mọ́mí mọ ibi tó lọ. Mọ́mí mi ò mọ ibi tó lọ ma. Àní kò lé mọ́tò jẹ́ Mọ́mí mi ò mọ ibi tó lọ. lé mọ́tò jẹ́ mú kó sọ fún Mọ́mí mi ò mọ ibi tó lọ ma. mo ní wípé kó máa dẹ́ mo ní kó lé mọ́tò jẹ́ Mọ́mí mi ò mọ ibi tó lọ ma. Ẹ jọ̀ọ́ ma ẹ jọ̀ọ́ ṣàánú mi. Fọláṣadé dá mi lẹ̀. Bẹ́ẹ̀ ni ma. Bó ṣe wá lọ yẹn bí Fọláṣadé ṣe lọ yẹn tó bá padà sínú ilé yìí á mọ̀ wípé ìkòkò ò ní gbomi kó tún gbẹ̀yìn Mo mọ̀. inú ilé yìí àbí Bẹ́ẹ̀ ni. abàmì bẹ̀ Yes ma. ìyá ẹ máa bá mi nínú ilé yìí Yes ma. ohun tí màá fojú ìyá ẹ rí kò rírú ẹ rí màá jẹ́ kó mọ̀ wípé sẹ́ èmi lèmi sọ fún wípé ayé ìdùn kó wá jẹun. Yes ma. Yes ma. jẹ́rìjẹ́rì màá orí ẹ̀jẹ̀ àrùn ni Èmi nìyí. wọ́n mú fóònù fún mi kọ́ pẹ̀lú ẹ̀ fún mi ní mo ní kò gbọdọ̀ wálé kékeré lọ pẹ̀lú ẹni tó bá ń gúnyán wọn máa ń làágùn ni. Bẹ́ẹ̀ ni ma. Mọ́mí wọ́n ní wọ́n gbọ́ yẹn gbọ́. ṣé o ti pè wọ́n ní kò pè dá nọ́mbà. Mo ti ń dá ẹ̀ ma. kò yẹ kò yẹ fún mi kò ní kò gbé sí spíkà mo ti ríngì Hello mọ́mí. ríngì rẹ. Hello mọ́mí. Wọ́n lè gbọ́dọ̀ wálé o. very good Mọ́mí wọ́n lè gbọ́dọ̀ wálé o. very good kò wà lórí ìkúnlẹ̀. Bẹ́ẹ̀ ni ma. Kí ló tó sùn sí bíbá ẹ̀ náà? Fi wọ́n sílẹ̀, ó lè ti rẹ̀ wọ́n. No, she can't stay here. She might be tired now. Ó lè ti rẹ̀ wọ́n, fi wọ́n sílẹ̀ sẹ́, fi má disturb. No, kọ́ wọnú ilé náà lọ. Ó dẹ̀ lè ti rẹ̀ wọ́n, má disturb wọn. àárẹ̀ ìwọ ló máa rẹ̀ tó bá dàbí èpè wo kinní náà juajua bí arúgbó ewúrẹ́ ó ṣojú tàmọ́tàmọ́ bíi tata àgbàdo orí nǹkan náà bí nǹkan tí ò dá tí wọ́n jẹkù sórí ìrẹsì àjẹkù àárẹ̀ ta ló rẹ̀ Jùmọ̀kẹ́. Yes. ìyá ẹ̀ já mi lẹ̀. Ẹ̀mí ni ẹ̀. Mọ́mì já yín lẹ̀. Ìyẹn ò dá. Mọ́mì já yín lẹ̀ sínú ilé. Ó dẹ̀ jáde. Bẹ́ẹ̀ ni ó dẹ̀ dá lọ sí. No, that is very, very bad. Báwo mọ́mì ṣe máa fi yín lẹ̀ náà? Very bad. No. Ẹ má bínú, big mommy. Ẹ má bínú. I'm very, very sorry. Ẹ má bínú ẹ jọ̀ọ́. Èmi ò bínú. Big mommy. Kí ni mo fẹ́ fi bínú? Ṣé mi ò bínú? Àmọ́
tí ìyá yín bá dé á pa wá fi ẹnu ara ẹ̀ sọ fẹ́mi ohun tó rí lọ́bẹ̀ tó fi wàrú ọwọ́ ẹni tó wá gúnyán fún ìyá yín tó sọ fún pé tọbẹ̀ òṣòro á wá ṣàlàyé fún mi ṣọmọ yán ṣá. pando yam. ọmọ tó yìí ó gbọ́n àkókò bí sọ́sẹ̀ rádaràda mò ń sọ̀rọ̀ yán ò ń sọ̀rọ̀ pando yam iyán tí èèyàn ń fi ọmọ rí odó gún nínú odó báyìí tẹ́yàn máa làágùn. Yam pounded yam yan. Yes, pounded yam. Kéèyàn wá ṣe pounded yam yẹn tán torí wọ́n ti kẹ́tì kàwé jù kó wá gbé sílẹ̀ kó imagine kó wá gbé iyán yẹn sílẹ̀ kí wọ́n wá sọ fẹ́ni tó fẹ́ jẹ iyán yẹn wípé tọbẹ̀ òṣòro ń gbọ́ kò ṣòro something that you have imagined that o máa jẹ pounded yam yẹn pẹ̀lú bóyá ẹ̀gúsí tàbí ẹ̀fọ́ at the very worst ọbẹ̀ ewédú ìyá yín sọ wípé kò ṣòro àbí. That's bad. Ẹ má bínú big mom, ẹ má bínú. Ẹ má worry. Èmi fúnra mi máa dúró sí ẹnu ilẹ̀kùn tí mo máa bá yín mount ẹ̀. Tó bá ṣe ń dé báyìí, I'll come and call you. Jùmọ̀kẹ́ ti sọ̀rọ̀, ó máa dúró síbẹ̀ ni. Mo máa pè yín, ẹ ṣáà fọkàn balẹ̀, máa pè yín. Ẹ má worry. Ó máa pè yín. Ìyàlú bá lára gbígbẹ sọ̀rọ̀ kí n ti ẹnu lẹ́yà kí ni títí ẹ̀. Ẹ má bínú. Adé ń gé àṣà olóòmẹni tó kú kí n títí ẹ̀. Báwo ló ṣe jẹ́ gangan? Ó dẹ̀ ń fọ ìjásà sí, ó ń fọ ìjásà sí. Ìwọ ni wọ́n jálẹ̀ ní àbẹ̀wò ló ń dùn ẹ̀ mbẹ̀ kí lè sọ wípé o support mi ṣé mo mọ̀ yìí pé ṣé o rò pé arínúròde ni mí bí ṣe wà yìí tó bá ti ṣe òun sọ̀rọ̀ mi má gbẹ́ lójú bí o tó dàbí tata àgbàdo yẹn máa ṣe ẹ wá lọ sínú ilé ẹ pẹ̀lẹ́. kí ni problem ẹ kí ni ìṣòro tó ní Jùmọ̀kẹ́ mo béèrè ni kí ni ìṣòro tó ní ṣé mo sọ pé mi ò lè dá dìde ńlẹ̀ yìí. Mo fẹ́ ẹ̀bùn yín. ìyúta ló bẹ̀rẹ̀ ìrànlọ́wọ́ lọ́wọ́ ẹ̀ ṣé mo ní kó ràn mí lọ́wọ́ ni àbí mo ṣe wà yìí ṣé mo ti darúgbó ni ìwọ ló gbé mi jókòó ni tó ń gbé mi dìde mo béèrè ni ẹ ti rárúgbó mama help mi kó tó yẹ kó fi help mi nìyẹn bàtà ló wà lẹ́sẹ̀ mi ò bẹ̀rẹ̀ látàárọ̀ kó bọ́ kó lẹ́sẹ̀ mi pé mo bí gbọ́ mi ẹ jẹ́ kí n máa yín stretch ẹsẹ̀ yín ó ń gbé mi dìde. Ṣé kí n bọ́ sùn? ó wàá bọ́ lẹ́sẹ̀ mi kò wá ju mi jábẹ́ gé mi padà jáde. àwọn orúkọ ọbẹ̀ gbẹ̀gìrì wọ́n ṣe kọ́ yín tẹ̀ dà náà nìyẹn ìyá yín á débi wá bá mi. Àwọn aládùn kájọ máa ṣeré o ṣẹ́ṣkẹ́ṣkẹ́ àwọn aládùn rẹ o. tọmọdé tàgbà ilé àwọn aládùn ló fẹ́ wò. Jùmọ̀kẹ́, mo like program yìí, ṣé máa wò dáadáa? Bàbá ń bẹ níbẹ̀ bàbá tí ò bá gbẹ̀rẹ̀ màmá náà ò gbẹ̀yìn. Báwo ni tó ti bá wọn sọ̀rọ̀ IT ẹ̀ nílé? Rárá o, mo rò pé tí n bá délé màá sọ fún wọn. Why not? O ní láti délé náà, o lè pè wọ́n lórí aago kó dẹ̀ sọ fún wọn. Mo kọ́kọ́ tó wá ìdí òní pé kí n délé sọ fún wọn náà. O ní láti délé kó tó sọ fún wọn náà, wá dẹ̀ pè wọ́n lórí fóònù, pè wọ́n sórí aago. Mo kàn fi kó bẹ́tà kí n rí wọn kí n tó sọ fún wọn ni. But it's okay, but if you... No better, Jerry, Ronke. You do things properly. Báwo ni IT package ẹ? Ó jára mọ́. Mo ṣe ń ṣiṣẹ́ lé lórí. Baby Jare, bí mo ṣe ń sọ lọ tẹ́lẹ̀ before I was rudely interrupted by àwọn kan. Yes. If you ask me, I would say this is a good opportunity that you should grab with both hands. Okay. All right? Bí mo ṣe sọ fún ẹ tẹ́lẹ̀, wọ́n ń sanwó ńbẹ̀ and accommodation ò ní jẹ́ wàhálà. Mo tún lè bẹ work service year síbẹ̀. Okay, ẹ ṣe tí bá ti délé. Hello, Ronke. Gbọ́ tèmi. Ṣorí àwọn ẹlẹ́nu pẹ́yẹpẹ́yẹ. It's not all about money. All the years tó ti lò ní higher institution, you need a very good company. Tó máa fún ẹ ní enough experience. Tó máa lè drill into the value market. Ṣọlá, who experience help? Ìwọ àbí? Wọ́n Ronke, wàá gbọ́ advice àgbàlagbà. Bí mo ṣe ń fún ẹ. Mo jọ my dear, má dá wọn lóhùn. Wọn ò láì nǹkan kan tán fẹ́ ṣe fún ẹ, kò yí ẹ. Nǹkan tí mò ń bá ẹ sọ ni kò gbọ́. You are a very beautiful girl. You need to work with both hands and make cool and good money for yourself. Hello, Ronke, má jẹ́ ẹlẹ́nu pẹ́yẹpẹ́yẹ, òun handicap tẹ́lẹ̀, when you work with both hands.
handicap lọ́mọlọ́mọ. Orí ẹ̀ ti gbalẹ̀ Ọlọ́run orí ẹ̀ ti gbalẹ̀. Orí ẹ̀ ti gbalẹ̀. Ṣé èmi ń bọ́ ọmọ sọ̀rọ̀ ìwọ ó kẹ́nu ẹ burúkú yẹn sí? Ó mo ṣe máa ń sọ fún ẹ mo ṣe ń sọ ìjẹta ó gbọ́n. Eléyìí yẹ kó o fi gbọ́n o ti fi gbà kó tọpọlọ lórí ẹ̀. Èmi ń bọ́ ọmọ sọ̀rọ̀ lọ́jọ́ kékeré. Kí ló kọ́ ẹ̀? Ló kọ́ ẹ̀? Onírànù. Bó ṣe bùnmi jẹ́ kékeré. Ó ṣì kókókókó rubbish nonsense. Ó lè ró kí wọ́n fẹ́ gbá ẹ ní o lè. Ó dùn mo wọ́n mo jábàtà ẹ̀. Ẹlẹ́wọ̀n kan ara fèsì a bá dé táìmù ọ̀run bí ogun fẹ̀ tó ń tà ní Bódìjà ó lè olójú dúdú ó rí owó méjì ojú ẹ̀ kò tún gbówó tó ìta rẹ̀ kó rántí biotics. tọmọdé tàgbà ilé àwọn aládùn ló fẹ́ wí. ẹ̀yin lẹ wà ń bí mo kẹ́ni mo wọ́n. Báwo ni fún ọ̀pá? mo wà ókè. I'm not looking bad. Tí ẹ notice pé bóyá nǹkankan ṣe. No, kò sí nǹkan tó ṣe é náà wọlé wà pa náà mọ́. Àti pé mood mi ò wà ókè notice. Èébújú ẹ̀ rè kò sí nǹkan tó ṣe. Inú mi ò dùn ṣe bẹ́ẹ̀ mi ni mo lára mi inú mi ò dùn rárá. Okay, kí ló dé? Ṣé rí ẹ wo mi like máa discuss personal issues mi. No, àwa náà kí ló ṣẹlẹ̀? Torí pé ẹ sọ pé kí n sọ fún yín ni o. Àwọn parents mi gbogbo wa a fẹ́ relocate. And bí boy kan ṣe gbá wọn nìyẹn ní ìtì ẹ̀ mọ́ bí wọ́n ṣe ṣe bọ́bọ́ yẹn dẹ̀ gbá wọn. Wọ́n gbá wọn kẹ̀ nílùú yìí. Ẹ wo ó dẹ̀ láwọn kankan tí mo fẹ́ ṣe tí mo dẹ̀. Ìdààmú lọ́lọ́ jẹ́ kí pọ̀rẹ́ mi kan ká arrest bọ̀bọ̀. Àwọn parents mi ní forgiving spirit wọ́n ti dáríjì wọn. No, kò lè filẹ̀ bẹ́ẹ̀ yẹn. Àní philanthropist làwọn parents mi ṣe é má worry ṣe bone of contention ti ẹ̀kọ́ nìyẹn. Ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ni pé ó láwọn kankan tí mo fẹ́ ṣe ní school. Okay. Tí mo dẹ̀ máa need bí owó wọ́n mi fẹ́ bí wọ́n lé kó má bàa dàbí pé mi wọ́n understanding considering the whole situation and all. But ẹ tẹ̀ máa rò kẹ́ bí a mo fẹ́ gbowó lọ́wọ́ yín nítorí. Okay, man, tell me what is it like? How much are we looking at? Owó yẹn pọ̀ tí n bá dẹ̀ fún yín ní list nǹkan tí mo fẹ́ ṣe ó kàn máa wò yín pé kẹ́ fún mi ní gbogbo ẹ̀ but ṣe rí mo ṣe wà yín mi lójú kòkòrò wọn ò dẹ̀ fojú kòkòrò tán ni iye tẹ́ bá ti ní wà òkè. Okay, ọmọ nǹkan. Let me have your account number. Jẹ́ kí n ṣe transfer. Problem gangan ni wọ́n ti block account mi ṣé ní ká ní wọ́n block account mi màá ti mú wọn nu savings mi wọ́n kàn block ẹ̀. Wọ́n block account ẹ̀ kí ló ṣẹlẹ̀ tó fi block account ẹ̀? Mi ṣáà account wọ́n ṣáà ti. Mo mọ̀ pé cashless society la wà now. I'll just do the transfer then like I said mo ní cash lọ bọ̀ ATM mi. Okay, let me see. Bó tẹ́ bá ti ní ṣá torí mi ò lójú kòkòrò rárá. Ọmọ nǹkan eléyìí ni mo máa fi ń ṣe day to day activities bí mo fẹ́ repo sí mọ́tò mo fẹ́ shop mo fẹ́ jẹun then eléyìí it's a savings. Ṣe rí lè gangan ló máa da torí mi ń tẹ̀ fẹ́ kẹ́ tamper pẹ̀lú savings yín èmi náà mọ essence ẹ̀ eléyìí kò ní sówó púpọ̀ ń bẹ̀ so mo kàn lè since owó tí mo dẹ̀ fẹ́ mú náà pọ̀ mo lè sọ́rí lọ thank you very much ẹ ṣé. Uncle password ẹ ṣé gan ni password. Ṣé wàá òkè ṣẹ́yìn tó kàn ń gbọ̀n báyìí. Bóyá tó bá dẹ̀ jẹ́ pé bóyá ní ni ẹ gbà. Sorry. Ẹ ṣé thank you very much. Uncle, thank you so much thank you. Ẹ jẹ́ kí n tètè máa lọ. Ẹ̀wọ̀n kúkú lè rìn. Ó máa close. Thank you. Rónkẹ́, kí ló ṣe tó ń gbìn? Ẹ̀yin rí i pé nǹkan ṣe mí. Ó mọ̀ pé mo like ẹ gan. I've been noticing you since you entered this house. Ara nǹkan tí mo fi like nìyẹn. Ẹ wà very sensitive. Ẹ dàbí wọn Kúnlé. Báwo lẹ ṣe ń kó pẹ̀lú wọn nú? Àgbélébùú mi mà ni. It's my cross, I have to carry it. Ẹ bí mi pé kí ló ṣe mí àbí? Yeah, kí ló ṣe? Ṣé rí civil servant ni mom sí mi. I mean, my mom civil servant ni wọ́n. And ẹ mọ̀ bí gbogbo ẹ ṣe rí wọn sanwó fún wọn. And ẹ wo
ẹ má jẹ́ tẹ̀ kí n sọ̀rọ̀ jù torí mi láìkí máa sọ̀rọ̀ Mr. Jùmọ̀kẹ́ gan mọ ọ̀rọ̀ tí mò ń sọ fún yín bí mo kàn ṣe rí mo rí pé ara yín balẹ̀ òun ni èyí tí mò ń sọ fún yín. Rónkẹ́ gbogbo wàhálà ẹ kó sí mi lọ́rùn dá wàhálà sí mi lọ́rùn what is the problem? Okay mo ní ìdòwú láwọn kankan tí mo fẹ́ ṣe ní school and mi lè bímọ mi torí nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ wò kò ń ṣe pé mò ń sọ fún yín torí owó mo kàn ní ìdásí let out heart nìyí. Kò ń ṣe ẹ̀bi ẹ̀mí ẹni blame ẹ̀ Kúnlé ló fún ẹ ní impression pé mi ò ní owó rárá. Rárá o mi fẹ́ ní lára ni o. Okay, tell me how much is the money? Ó pọ̀ díẹ̀ o bí 50,000 ni. 50,000. Màá wá ju ẹ lójú láti fi hàn ẹ́ pé mo ní owó lọ́wọ́ máa fi 10,000 sí owó mọ́tò. Ale nice you're such a nice person. Ẹ ṣé. Ẹ ṣé. Ọmọ ẹ̀dá junior dà wallet mi dà. Ṣé máa ṣe transfer? Oh that's true. Torí mo fẹ́ bùgà Kúnlé ni. Ẹ tẹ ní ìdàtí bùgà wọn mo ti láìkí ẹran ẹ̀ díẹ̀ tètè ṣe transfer yẹn. Tó máa lo ṣan tí ó mọ̀ pé ṣan ló pa Bruce Lee. Ẹ ṣé. Fún mi ní account number. Okay, account number mi àbí. Oh yeah, fún mi ní account number. 01 26 Okay. 36 19 50. GT ni o. Okay. Uncle Shola, nice uncle. You are a darling. Shut up. Oh. Thank you. What's the best piece? Fóònù mi ti kú. Ẹ wo fóònù mi nǹkan tó ti ń ṣe pọ̀ nǹkan tó ń ṣe fóònù mi pọ̀. Ṣé ní fóònù mi àbí ṣé méjì ọ̀la yín ni? O fẹ́ fóònù. Mo kàn fẹ́ ya ni o pé kí n kàn fi sáré dé bá so in case the man need to pè yín or anything. Everything tó bá fẹ́ máa fún ẹ. Thank you. Ṣé okay ẹni kì í máa mú. Máa mú. Okay ṣé gan ni. Wristwatch is nice. Wristwatch yìí fẹ́ mi. Ẹ lówó lọ́wọ́ o. Irọ́ lọ kúkú lè máa pamọ́ yín. Wristwatch is so nice. Ọlọ́run ṣe. Mo like ẹ gan. But ó masculine o. Ẹ wo masculine things gan ni mo like. Ẹ bí Jùmọ̀kẹ́ mo like nǹkan tó bá jẹ́ tọkùnrin. Kò sí nǹkan tó béèrè tí mi ò ní ṣe fún ẹ. Ọmọ dáadáa ni ẹ. Mo fẹ́ sọ fún ẹ pé mo wúlò ju Kúnlé lọ. Ó tẹ̀ ti hàn gbogbo ilé ìgbọ́n ti ṣe. Lélẹ́pọ̀ rọ̀bì gbá sí. Thank you. Ẹ wo jẹ́ kí n sáré lọ torí wọ́n lónìí ló máa kọ́. Mo trust ẹ the only thing ni pé kó o bá ń drop sí mi kó o drop ẹ fún Junior. Máa fún mi bá ní kẹ yọ ń sìn gan but ojú ń kàn mí. All right my dear. Thank you. Àwọn aládùn kájọ máa ṣeré o ṣẹ́ṣkẹ́ṣkẹ́ àwọn aládùn rẹ o. Ẹ̀gbọ́n kí ló ṣẹlẹ̀? Gàtí má wọrí ǹjẹ́. Ẹ̀gbọ́n ṣe wà ọ̀rọ̀ ìjà. Mo wà okay. One, two, three, four. Kí ló dé? Ẹgbẹ́ ìrora ṣé kò sí. Junior kò sí. Kò sí. Kò sí. Kò sí. Okay. Mo wà okay. 1, 2, 3.
wèrèrè ẹgbẹ́ rọra. Junior, èmi ni Sunday. Èmi ni Sunday. Èmi ni Sunday. Àti lọ́jọ́ àti ẹgbẹ́ rọra sùúrù. Ó tún lọ sí di ATM. Finally, ó tún lọ POS. Ẹgbẹ́ jẹ́ àwọn ọmọ inú ara wa. Kí ni gbogbo ẹlẹ́gọ̀ọ́? Kí ló ń láì ṣe kọ̀ọ̀kan? Kí ló ń ṣe ọkọ̀? Ẹgbẹ́ rọra. Ẹgbẹ́ ní sùúrù. Èmi dẹ̀ ni Sunday. Èmi ni Sunday Junior. Junior èmi ni Sunday. Ẹ jókòó. Ẹ ní sùúrù. Wọ́n mi lẹ̀. Ẹ ní sùúrù. Ó mọ̀ nǹkan. Orí ni mo ṣe o. Gẹ́gẹ́ bí ni mo jókòó sí. Just like a gentle guy that I am. Wọ́n mi lẹ̀. So ó wá débi ó ní wọ́n gba mọ́mí òun wọ́n gba dáàdi òun mo tiẹ̀ ní kí n pọ ọlọ́pàá ó ní kò need ó wá lò ní financial problem kan ní school pé and as a gentleman that I am mo wá fún ní ètò méjì ló wà lọ́mí o mo wá fún lẹ́yọ̀ kan pé kò tẹ̀ lọ sọ́ọ̀tà rẹ̀ o as a gentleman that I am. So mo ṣàmù pé ibi ni mo wà tí mo ń wá nǹkan ní wardrobe láti alákọ̀ọ́kọ́ 40k ẹlẹ́ẹ̀kejì 40k ẹlẹ́ẹ̀kẹta tó fi ń bèèrè lọ́wọ́ mi pé ṣé kò sí nǹkan kan wà ẹlẹ́ẹ̀kẹta another one 40k ẹlẹ́ẹ̀kẹrin 40k so wá ní final one POS lolo POS lolo kò dá tó junior ní fún owó àdìgbò ní ìṣòro ó jáwèrè ó gbẹ̀ náà. So Snapchat tẹ bá ti tẹ ibi báyìí àwọn kìíní flower glass oríṣiríṣi gbé sórí àwọn méjèèjì gbé sórí wa ṣe ti báyìí. èyí tí wọ́n máa ń ṣe tún gbogbo wọn máa ṣe báyìí. Big Mummy kò ní ìkẹ́ ṣe gbogbo yẹn tẹ bá ti ṣe ti tẹ bá ti ó máa edit báyìí fún rẹ̀ ṣe ti pé ó ti fine sí báyìí ẹ má add everybody o. Okay, it's fine. ṣe ti rí báyìí. Tí ẹ dúró ọ̀rẹ́ ẹ̀ ń kọ̀ ọ̀rẹ́ mi ò ṣáàrí ẹ̀ka queen. ẹ̀ka ó ti lọ. Kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Ó kọ̀ all of a sudden ó kọ̀ kó ẹrù ẹ̀ ó dẹ̀ lọ. ẹ ti lọ. Ẹ jọ kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Kí ló ṣọlá? Kí ló ṣe ẹ́? Ẹ̀gbọ́n ṣé ìṣe bí ọkùnkùn lẹ́nu máa yí ṣe nulẹ̀ nílé yìí. Kí ló ṣe wọ́n? Mọ́mì ẹjọ́ ẹjẹ́ ẹgbẹ́ tí mọ́mì ṣe rí nígbà tí mo wà nílé lọ kúnlé náà bẹ̀rẹ̀ sí ṣe kí ló ṣe ẹ̀ ṣe bó ṣe example ni. Bẹ́ẹ̀ ni. What is wrong with you? Sorry ma. Ni àwọn náà bá bẹ̀rẹ̀ sí sọ pé Rónkẹ́ àwọn fún ní ATM pé kó lọ bá wọn yọwó pé kó yọwó fún rẹ̀ lọ́mọ bá bẹ̀rẹ̀ sí ní fàṣẹ wọn ló fa 40 ló fa 80 ló fa 120 ló tún gbẹdẹ 160 nígbà tó tún yá ó tún mí pì rẹ̀ tó tún fi fa tó 200. Rónkẹ́. Ṣé kò ṣe queen dance yìí? Bẹ́ẹ̀ náà ni. Ẹdún ẹ má jẹ ìṣìyìn gbọ́ o. Ṣé ọmọ kan jáujàu yẹn ọmọ kan dáadáa jájúàjúà alára gbígbẹ. Bí arúgbó ewúrẹ́. Ṣé kíní tí ò da rárá pàápàá yẹn tó jẹ́ pé tí wọ́n bá ti ẹ̀ka àwọn obìnrin ṣé kíní yẹn náà. Bẹ́ẹ̀ ni. Delilah pa Samson ni mo gbé. Orí ẹ̀ ò tí ì pè Ṣọlá ìwọ ń pèrè ní Samson ṣé bí Samson ṣe stupid tó lélẹ́yìn ni mama ma insult character Delilah ṣé ẹjọ́ Delilah lójú ẹ̀ kíní kan tó dàbí ẹran orí rẹ̀ sí yẹn. Ó wá bẹ̀rẹ̀ látòrí mmm Ajansare owó jóná bàbá àjẹbú ó gbẹ̀yìn àwọn bọ́ìsì wọ́n ń bínú wọ́n láwọn fẹ́ lò wọ́n gáàsì tó bá fi ọwọ́ kan mọ́ mi màá kún ẹ̀ ní kò bó ṣe ga tó kí ló dé tó o fẹ́ nà pa fún mi àbí kí ló ń ṣe é so bó ṣe tiẹ̀ gẹ̀ yìí Ṣọlá tẹ́sẹ̀ ẹ̀ mù tápẹ̀ ẹ̀ mù tára ẹ̀ kù tí gbogbo tó wà lára ẹ̀ tẹ́mi mọ̀ tó gùn so ọpọlọ ẹ̀ kúrú so píṣí ní báyìí ni gbogbo nǹkan tọ́lọ̀ ń jogún fún ẹ nínú ọpọlọ ọmọ kékeré píṣí nìyẹn ó fa owó ẹ lọ ọmọ yẹn ti ṣáṣẹ wọ́n ti wá ṣẹ́ ẹ pa wà láìtàláì ó ṣáṣẹ wọ́n ti ṣẹ́ ẹ pa kò dẹ̀ sí nǹkan tó máa ṣe sí tiẹ̀ ti bá ẹ bí iṣẹ́ wà yìí sórí 50,000 tó yá lọ́wọ́ mi tó o bá dá padà ọlọ́wọ̀n wọ́n gba ilé tí police station bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ so Kúnlé náà wà nílé tóun náà ń ké sí. Bẹ́ẹ̀ ni wọ́n ti fẹ́ wọ́n ti dànù. gbó àtúnṣe sì wà o bẹ́ẹ̀ ni àtúnṣe sì wà fún ẹ bó ṣe wà yìí sórí ní àdúgbò mi Olúwo Àsápì Ọlà ó wà ń bẹ̀
ìyẹn wà ládùúgbò tèmi níbi tèmi ń gbé lọ́hùn tó bá ti dọ́dọ̀ àsápẹ́ ọ̀la àá sọ gbogbo situation yìí fún àbúrò mi ò torí mi ò ní credit so wọ́n á mú fóònù fún bàbá á máa sọ gbogbo nǹkan tó ṣàlàyé sórí fúnra ra ọmọ ọkọ kùjẹkùjẹ yẹn tó lọ yẹn fún mi fóònù ká pè èmi ò ní credit. ó tẹ̀ dá. Junior sim. kí n ya yín sìn mi. ṣé kò fún ẹ ní sim. sim. ó tún gba fóònù yín lọ. ó tún gba fóònù wọn lọ. àwọn aládùn rẹ o kílẹ̀ ti wí. àwọn aládùn ilé olóyin mọ́mọ́ ilé tó gbayì tó tún rẹwà bàbá màmá bèbí bọ̀bọ̀ ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ bọ̀ ẹ dákun ẹ fi kalẹ̀ sí àwọn aládùn rẹ o. àwọn aládùn rẹ o àwọn aládùn rẹ o.